Africa Content TV. There's only one person. Hello? Hello? Just
Okuno inu Fikano na watu sana oni afa ibi no ti bibo oni na la saro no kekere mama ni bibi ni kekere I want to see happen jari tọ́ba fẹ́ tọ́jú ẹ̀. ẹsẹ̀ ti yà ẹ́ tọ́ba fẹ́ yà sọ. ẹ̀kọ́ tọ́jú ọ̀la jíba ẹ̀ ẹ̀jà náà ẹ̀hẹ́ ìlú wọlé sílẹ̀ ẹ̀nì kan ibà ìwọlé sílẹ̀ nígbà fi yà á nà ló nà wájú ẹ̀ lọ. mẹ́ẹ̀ tó kọ́ lónìí ìdúró tí ìkókò tó dé nira fún mi. Jadi pé ti ń fà inú lé ti ń fà o. Are you no call again? Allow ẹnìkan máa wọlé pẹ̀lú ọjọ́ ìfọ̀ríkọ́jú lẹ́ẹ̀tí mo ń tàbí sí ìfọ̀ríkọ́jú ẹ ṣé gan jọ, thank you. Baba.
Ẹ̀gbọ́n ó yá ẹ̀gbọ́n ẹ fún mi lẹ́yìn kan tó máa lò.